Muhammad bẹ́ẹ̀ni Muhammad Ifá ló sọ nípa ẹ̀ odù Ifá ẹ̀ ní òtúrá méjì òun ló jẹ́ pé ẹni tó bá ṣe Ifá fún tó bá gbé fá ìwọ gbó odùn tí ò bá fi tàṣùbí àtọ́ fi kírun yẹn tí ò bá fi sórí fá ẹ̀ kò ní fá ẹ̀ ní dá lóhùn lẹ́yìn náà ọmọ tó bá dẹ̀ bí lótúrá méjì tó ń bú Muhammad yẹn bẹ́ẹ̀ ni jagunjagun ni wọ́n tó bá ṣe sójà wọn arọ́wọ́ mú wọ́n dẹ̀ máa ní dúkìá wọ́n máa ń ṣẹ́gun wọ́n jagun ṣẹ́gun ni odù tó bí Anobi nìyẹn Jésù Kristi ẹ̀ làwórí bàbá kẹ́kọ̀ọ́ tó ní Jésù kí á ní Anobi ṣe nínú Ifá kọ́ tó bí tèmi inú ìdílé òkùnkùn ló ti jáde gbogbo ẹni tó jáde tó wá gbà láàyè inú òkùnkùn ni Ifá náà ló sọ nípa Orímọládé kọ́ tó bí Mósè Orímọládé kérúbù Séráfà bẹ́ẹ̀ ni pé báyìí ló máa rí òkùnkùn lọ́nà kọ́kọ́ dà ṣe bóun ni wọ́n fi ń bá Anobi jagun pé òkè nǹkan wọn kò fẹ́ kí wọ́n ṣe Abraham tá a sọ náà ìdílé òkùnkùn ló ti jáde iná fi gbógun tì í nínú òkùnkùn lọ́nà tí ń yọ kò dẹ̀ sí ìwọ tó bá dòdì iṣẹ́ Ọlọ́run náà tó ní gbógun tì ẹ́ nílùú ẹ Orímọládé wọ́n gbógun tì wọ́n lé ní Ọ̀ṣọ́fà wọ́n lé kóhun French ni wọ́n gbógun tì Ọ̀ṣọ́fà ní French ni Ifá náà ló dẹ̀ sọ pé báyìí ló máa rí so bó ṣe rí nìyẹn Ifá òun ni Ifá ló bí gbàgbọ́ Ifá ló bí mọ̀lẹ́ Ifá ló bí ògbóni Ifá náà fi ń pa ògbóni Ifá náà fi ń pa mùsùlùmí tó bá tọ́ sọ́nà Ifá náà fi ń pa kìrìsìtẹ́nì. bàbá Ifá wo ló bí Jésù. ẹ láwórí ni wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ kí wòlíì tó má sọ tẹ́lẹ̀ ni Ifá ẹ̀ náà ti dá Ifá ẹ̀ pé ẹ láwórí ni ẹni tó bá dẹ̀ ẹ láwórí ni ẹni tó bá dẹ̀ jáde tí wọ́n bá dá ẹ láwórí fún. court TFK.